ọdọọdún ní sápò ń rúwé ọdọọdún lérù wá wá o ìwọ mọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣú káyé ẹ̀rọ alájà ajára tù Àjọkẹ́ Adé Olúwabùkọ́lá ọkùnrin ọ̀ọ́sọ̀dún owó ọ̀ọ́sọ̀dún ọlá ọ̀ọ́sọ̀dún yìí ọkọ rẹ̀ ò ní kú Aláàjì Ráúfù ọmọ rẹ̀ ò ní kú Àmọ̀kẹ́ ò ní kú Àyọ̀ká ò ní kú pẹ̀lú Àyìnlá o káyé ẹ̀rọ alájà ajára tù Àjọkẹ́ Adé Olúwabùkọ́lá ọkùnrin Àkànní akéwì mú lánú ọ̀rọ̀ ń bọ̀ Àjọkẹ́ ọkùyèdùn aya Aláàjì Ráúfù mi Àyìndé Mama Rashida o ọkùyèdùn o nírẹ̀lẹ̀ wọ́n sì mọ̀gá ni owó Mama Fatima owó Mama Mustapha o aya Àyìndé ọmọ Ìlọrin àfọ̀njẹ́nu dùn juyọ̀ tí ń jẹ́ mọ́rílé wa àìdòpó láyà yọ̀ mẹ́gbìyàn tẹ̀wọ́n ìlú lágbàjì kéwú ni wọ́n ké Ìlọrin àfọ̀njẹ́nu dùn juyọ̀ tí ń jẹ́ mọ́rílé wa níṣẹ́lẹ̀ ọkọ rẹ̀ Àjọkẹ́ oníṣìṣe oníṣìlẹ̀ tẹ́jọ́ tẹ́bí bá ń palẹ̀ òní sí nílé o ìjọ tẹ́bí bá ń pọ̀nà onírìn lọ́nà onírìn ní bèbí ẹ̀wọ̀n nípa sanláyé Mama Rashida o Mama Fatima mi Mama Mustapha ọ̀ní kú kò sí bó ṣe lè wù kọ́ pẹ́lẹ́ ayé tó ìwọ ò ní tọ́nà wo sáré ọmọ ṣebí wọn lọ́mọ akọ́mọ lọ́gbọ́n fìdí ẹ̀rùn wọn jẹ ni wọ́n poríkì bàbá rẹ̀ ọmọ akí ló ń joyè nílé bàbá rẹ̀ o ọlẹ́ oróyè jẹ́ Àwórì ní ọmọ akẹ́sàn o ọmọ ẹgbẹ́ bí òmùwẹ̀ ọmọ wájú ọlọ́kọ̀ tí sowó ẹ̀yìn wá ọlọ́kọ̀ wá ṣe ìjìgbára lẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ yá máa tẹ̀ yẹbẹyẹbẹ lórí omi ọmọ káfọ̀ páwà káfàjẹ̀wà kákọ́ padànù kákájẹ̀dànù káfọ̀ gédégédé ọwọ́ wa kọ̀ délé ìṣẹ̀rí iwájú ọlọ́kọ̀ wá sowó ẹ̀yìn wá ọlọ́kọ̀ wá ṣe ìjìgbára lẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wá máa tẹ̀ yẹbẹyẹbẹ lórí omi káyé ẹ̀rọ alájà ajára tù Àjọkẹ́ Adé Olúwabùkọ́lá ọkùnrin Àwórì kì í ti gbé o ẹgbẹ́rẹ́ kì í ti gbé o ẹgbẹ́rẹ́ Àwórì kì í ti gbé o ẹgbẹ́rẹ́ bóyá jíjó lé rẹ̀ ká lè mọ̀ póníjó nìyẹn jíjó lé rẹ̀ ká lè mọ̀ póníjó nìyẹn Àjọkẹ́ jíjó lé rẹ̀ jíjó lé rẹ̀ ká lè mọ̀ póníjó nìyẹn jíjó lé rẹ̀ ká lè mọ̀ póníjó nìyẹn ó mọ̀ jó ó mọ̀ jó ó mọ̀ jó mọ̀ jó jíjó lé rẹ̀ ká lè mọ̀ póníjó nìyẹn jíjó lé rẹ̀ káyé ẹ̀rọ alájà ajára tù Àjọkẹ́ Adé Olúwabùkọ́lá ọkùnrin ọkùyèdùn Alájà Ajára jẹ́ òpẹ́ láyé ọkùọdún Àbùkí Alájà jẹ́ òpẹ́ láyé ọkùọdún orúkọ mi l'Àkànní o káyé má gbà tèmi.